wọlé eléyìí. Rárá o, ò lè wọlé nítorí pé wọ́n lálágbàwí olórí tá lálágbàwí wọn. Ẹni náà ni wọ́n ń pè ní ọba àwọn ọba, olúwa àwọn olúwa, alágbádá iná, aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn. Olórí tó bá rí bẹ́ẹ̀, ilé eléyìí kọ́ ṣé mo lè wọ bẹ̀ àbí àwọn náà lálágbàwí? Àwọn náà ni olórí tá lálágbàwí wọn, àwọn ayé ni. Olórí tó bá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ń lọ yálù wọn, ẹ jẹ́ ń lọ bá wọn lálejò, kí n lọ fọhùn sínú ayé wọn, kí n lọ fi wọn làkàlàkà, kí n lọ fi wọn lógbólógbò. Ó kárẹ̀ ìránṣẹ́ takun takun, ó yá gbéra kí o máa lọ, mo lọ o. Ọ̀rọ̀ rẹ o, ṣebí ibi ni mo gbé sí àbí? Ẹ tún jẹ́ ń wọlé wò. Mo dáràn o, kíre Ṣọlá, ẹ gbà mí Ṣọlá, Ṣọlá. Wo Ṣọlá, wò mí, ṣé a máa ṣàmì? Ṣọlá, ayé ò ní bàjẹ́, àmín. Ṣọlá, ò ní sórí burúkú, àmín. Ṣọlá, ò ní ṣọ́kù, àmín. Ṣọlá, bá mi gbé owó mi jáde. Dádì, mi ò gbowó yín. Wò ó, fún ìgbà kejì, bá mi gbé owó mi jáde. Dádì, mi ò gbowó yín. Wò ó, fún ìgbà kẹta, bá mi gbé owó mi jáde. Dádì, ògúnrè, mi ò gbowó yín. Ẹ máa wọ̀dẹ̀, ògún ẹ, òun lọ́wọ́ ẹ, jèjì yẹn yín. Wò ó, fún ìgbà kẹrin, bá mi gbé owó mi jáde. Dádì, mi ò gbowó yín. Ó gbé àbí? Dádì ẹjọ́. Irọ́ ni o, òótọ́ ni o. Dání, bọ̀dá mi ni o. Bọ̀dá Gébú, èmi nìyẹn. Bọ̀dá mi ti dé o, bọ̀dá mi ti dé. Gébú, yes sir. Gébú, yes sir. Ọmọ mi, sir. Gébú, congratulations, yes sir. Gébú, congratulations, yes sir. Ọmọ bá nìyẹn, bá ti kú, àtàlámà ń lọ sí. Èmi nìyẹn sir. Dìde. Ó ti dé, ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi ó ti dé. Ó ti dé yàrá rẹ̀. Gabriel. Èmi nìyẹn my friend. Ọ̀rẹ́ òyìn ọ̀rẹ́. Ẹ̀jẹ̀ á wọlé, let's go inside. Brethren, it is a pleasure to introduce to you Brother Paul. Brothers and sisters. Ọ̀nà tuntun dídé láti máa ké hallelujah. Ṣé ẹ fẹ́ mọ̀? Yes o. Oh yeah. When I say ale, you will say hallelujah. Ale. Ìdè mi ti já. Ogun mi ti ṣẹ́. Ìbànújẹ́ kò lọ. Ó yà pé mi ò gbọ́.
mi ò sí ní Nàìjíríà. Yes sir, thank you sir, yes sir. Tí mo bá ti dé Nàìjíríà máa jẹ́ kẹ́ ẹ mọ̀ sir. Ẹ ṣé gan ni sir, ẹ ṣé gan ni sir. Yes sir, yes sir, yes sir, yes sir, very sir, yes sir. Àbí Brother Bayo ṣebí Ghana ni mo wà. Ghana lẹ́wà. Àbí Brother Ezekiel. Àbí Ghana kọ́ ni mo wà ní. Brother Paul. Ẹ tí ì fi irọ́ yín sílẹ̀. Ẹ wà ní Nàìjíríà. Ẹ lẹ̀ wà ní Ghana. Ẹ ṣí gèdè dáre. Ó ti tó níbo lẹ fẹ́ wọ̀. Lánàá ẹ jẹ́ ń gbádùn. Ó tún dé ní. Ẹ fẹ́ wọlé. Ẹ fẹ́ máa pariwo. Tẹ́ ẹ wáyé wá pa. Kí ni gbogbo eléyìí náà? What nonsense? Ẹ wò, ẹ ti ká wọlé jàre. Dúró mbẹ̀. Wò mí. Bọ́ ọ bá dàn wò, ọ́ di nǹkan mi. Ó dàbí ẹni pé ẹ fẹ́ lágídí àmì. Ẹ wò mí, ẹni tó máa bí dà nínú yín kó fọwọ́ kanlẹ̀kùn yìí. Brother Paul, ẹ̀ẹ́dẹ̀ sílẹ̀kùn. Brother Bayo. Ṣé ti yín di ni? Ṣebí ẹ gbọ́ ohun tí àwọn dádì wa sọ. Tẹ́ ẹ bá tiẹ̀ wá gbọ́. Ṣojú yín fọ́ ni. Ṣebí ẹ rí ohun tí àwọn dádì wa ṣe. Bravo, ẹ ti gbàgbé ni. Wípé Bíbélì sọ pé kí nìyẹn sà? Wípé a kò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù. Nítorí náà ẹ ṣí Brother Ezekiel kí n ṣí ẹ ṣí yé Holy Ghost. Ọmọdé ò mọ ògùn ọ̀ ń pè lẹ́fọ̀ọ́ bọ́n bá mi yín dá ẹ̀yin náà débẹ̀. Jesus Christ Olúwa yé ẹ jọ̀ọ́ ayé yìí ò ní bàjẹ́. Ẹgbẹ́ mi ẹ má fi mí sílẹ̀ báyìí. Ẹ jọ̀ọ́ ẹgbẹ́ mi. No, Bravo, you can't become this. Yes, it has been written that I will do great things and it shall be established. In the name of Jesus, be transformed. Be transformed in the name of Jesus. Olúwa, ọjọ́, Bravo ẹ dúró, illustrate. Ẹ wò, ẹ jẹ́ ká wọlé. Ọ̀gbẹ́ni Gabriel, I will go through your CV and we will get back to you. You can go. Excuse me. Yes, sir. How many years experience? Ló tiẹ̀ ti ní. Yes, sir. Mo ṣẹ̀ṣẹ̀ parí ni, sir. Oh, I am sorry. Take your CV. Hope no problem, sir. Obey first. Wò mí. Níbí yìí, a kì í gbà ẹni tí kò bá ti ní experience. Ò ní rárá. Ó gbúdọ̀ ní 5 years experience. Ẹ dúró ná. Kí ló máa ń ṣe wá? Bá débi experience. Bá dóhùn experience. Bá désàlẹ̀ experience. Bá dókè experience. Ṣé kì í ṣe ibì kan ní èèyàn ti máa bẹ̀rẹ̀ ni? Mo lè rí. Ó dàbí ẹni pé ó máa good gan ni nínú history. Bẹ́ẹ̀ ni sà, mo mọ̀ jù sà. In fact, èmi ni mo máa ń gbé first nígbà tí mo wà ní school. I see. Mo sì bí ẹ wá. Mo sọ bẹ́ẹ̀ pé kí nìyẹn sà? O ní temperature. Rárá sà, mo wà okay sà. Mo ló ní temperature. Rárá sà, mo wà okay sà. O ti ríṣẹ́. In fact, kò wá bẹ̀rẹ̀ lókù. Wò mí, mo ló ní temperature. Bẹ́ẹ̀ ni sà,
ẹjọ́ sá ó yá get out ẹjọ́. bàbá 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 tanu ó pè ń pa òun ó ìwọ tiẹ̀ ní bàbá ẹ wo gbogbo nǹkan tẹ́ fún mi pé kí n lò kò tiẹ̀ iṣẹ́ rárá bí mo ṣe ń débi tí mo wáṣẹ́ lọ níṣẹ́ ni wọ́n lé mi dànù. ó dáná ó yá sọ fún mi kí lorúkọ ẹ nítorí pé wò mí orúkọ tá a bá sọmọ òun ló máa ń romọ àwọn tí a bá sọ ní Ṣọlá Sọjí wọn kì í ga púpọ̀ wọ́n máa ń kúrú ni wò mí àwọn tí a bá sọ ní Àjíkẹ́ Àlàkẹ́ àti Làbákẹ́ nínú wọn máa ń kẹtàn wò àwọn tí a bá sọ ní Dayọ̀ Kàbírù Rúkà wọn kì í lómi lára yọ́rọ́yọ́rọ́ báyìí nínú wọn máa ń dà wò ó yá sọ fún mi kí lorúkọ ẹ. Baba, my name is Gabriel. Ẹ má wọlé, àánú ayé ṣe mí. Wo oògùn ayé ẹ kò mọ̀ bóyìnbó. Wo mi, kí lorúkọ ẹ? Baba, Gébù lorúkọ mi. Mo sọ bẹ́ẹ̀. Gébù búbù báyìí láyé ẹ̀ mọ̀gún. Baba, ẹ ṣépè ní. Èpè kẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni. Baba, ẹ bà mí, ẹ ṣàánú mi. Wò ó, fọkàn rẹ balẹ̀. Mo lè rí àwọn ìyá ló ń ṣe ọ́. Mo sọ bẹ́ẹ̀ lọ wípé àwọn ìyá ni. Baba, ẹ wò ẹ má dà sí mọ́. Ẹ ṣàfi èmi àti àwọn ìyá sílẹ̀. Ẹ wò mí, ẹ máa gbúrò gbọ́ gbogbo àwọn ìyá ilé wa ní màá pa tó dànù. Ẹ wò mò ń bọ̀ wọ́n ní mí ẹ máa wọlé títí àyàn ìyá kí ìyá adájọ́ wò ó nínú ikùn mi làwọn ìyá ń gbé. Ó yẹ fara balẹ̀ kí o ra mi bá. Ó yá máa bá àwọn ìyá sọ̀rọ̀. Ẹ̀yin ìyá ẹ gbà mí, 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 ẹ̀yin ìyá ẹ gbà mí. Báńkó ṣe ẹ̀ sọ̀hún. Bàbá, kí ló ṣẹlẹ̀? Ó dàbí ẹni pé mi ò sọ lọ́la tó. Ó yá! Ẹ̀yin ìyá ẹ gbà mí, 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 ẹ̀yin ìyá ẹ. Wò ó, máa mọ́ sọ̀jọ́, kó jí ẹ sọ̀hún. Bàbá, kí ló ṣẹlẹ̀? Kí ni ò ní ṣẹlẹ̀? Ẹnu rẹ̀ ó ṣe wá ń bùtì. Bàbá, kò yé mi náà. Ó ti yé mi. Ó yá, múra kí o máa ṣe bí má ti ṣe kí o sì máa wí tẹ̀lé mi. Àmọ́ ṣá, dúró náà kò tí ì yá. Dúró náà kò tí ì yá. Mo ní kó dúró náà kò tí ì yá. Mo ní kó dúró náà kò tí ì yá. Ṣó o bá dùn ṣá? Ṣó o bá dùn ṣá? Àní kí o dúró náà kò tí ì yá. Àní kí o dúró náà kò tí ì yá. Mo ní kó dúró náà kò tí ì bẹ̀rẹ̀. Mo ní kó dúró náà kò tí ì bẹ̀rẹ̀. Ó yẹ dákẹ́. Ó yẹ dákẹ́. Mo ní kó dákẹ́. Mo ní kó dákẹ́. Ẹ gbà mí kẹ́. Ẹ gbà mí kẹ́. Mo ní kó dákẹ́. Mo ní kó dákẹ́. Ó ń ṣe èrè ni. Ó ń ṣe èrè ni. Orí rẹ̀ burú ni. Orí rẹ̀ burú ni.
tán kẹ́nìbọ̀dì má bẹ̀ mí o mo máa kú ni kẹ́nìbọ̀dì má bẹ̀ mí mo máa para mi ni kó má bẹ̀ mí mo máa kú ni Gabriel ikú kẹ̀ ikú báwo kí ló ṣe yé tí o fẹ́ para ẹ̀ wò Fẹ́mi fi mí sílẹ̀ mo máa kú ni o mo máa para mi ni èdìrè ẹ má wò mí níran ta ni mo máa pè báyìí ta ni mo máa pè báyìí bros kí ló ṣẹlẹ̀ sà ẹ gbà mí ọ̀rẹ́ mi ni níṣẹ́ ló fẹ́ para ẹ̀ jánu para ẹ̀ kẹ̀ ń gbọ́ Mr. Man kí ló ṣe é tí o fẹ́ para ẹ̀ jánu bros ẹ má bẹ̀ mí ẹ fi mí sílẹ̀ mo máa kú ni o ṣé ni mo máa kú wò ó fi sílẹ̀ jọ jẹ́ kó kú o fẹ́ kú àbí Ifá ò ṣe o Ọ̀rúnmìlà ò ṣe o 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 bàbá sọ pé tí mo bá rórí mo máa lówó bàbá sọ pé tí mo bá rórí mo máa lọ́lá bàbá sọ pé tí mo bá rórí mo máa kọ́lé mo ti rórí ẹ gbà mí kẹ́ orí mi ni wọ́n fẹ́ lò ó ti tó ó dàbí ẹni pé ọ̀rọ̀ ti yanjú Gabriel ìwọ fẹ́ kú bros ẹ fẹ́ lórí ló bá tán ó yẹ wá lọ kú báyìí ẹgbẹ́ lọ́lọ́ mi ò kú mọ́ 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 lọ́lọ́ mi ò kú mọ́. Kí ló ṣe é? Wàá rọpa. Kò sí sá, kò sí kankan sá. Wọ́n ní kí ló ṣe é? Yẹ sá, nǹkan tá a bí ní sá. Sorry. Bóyá wọ́ṣọ ẹ̀ ó dọ̀bálẹ̀. Yé ọ̀rọ̀ rẹ o. Yé mo dáná o. Yé. Kí ló ṣe é? Tó bá ṣọ ẹ̀. Ó tútù sílẹ̀. Dádì, ooru ni sá. Ooru ló mú mi sá. Ooru ni. Okay. Kí ló tún ṣe é? Yes, sir. Ó ta mí ní sá. Ó yá dìde. Dádì wo, okay, báyìí sá. Ẹ jẹ́ wà báyìí wà, okay. Mo ní kò dìde. Dìde. Kẹ́mi, ó dẹ̀ dúró náà. Ṣé bí wọ́n ni mò ń pè? Oh, sorry, mi ò tètè gbọ́ ẹni. Kẹ́mi, báwo ni ọ̀rọ̀ tí mo bá ẹ sọ? Èwo ń bẹ̀? Kẹ́mi, wípé mo fẹ́ kí èmi àti ẹ kájọ wà báyìí. Ṣọlá, ṣebí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ wípé I am still a teenager and I'm not ready for that. Kẹ́mi, má ṣe báyìí náà. Wo, mo nífẹ̀ẹ́ ni kí o lè mọ̀ pé mo nífẹ̀ẹ́. Wo mi, tí mo bá ń ka chemistry, Kẹ́mi ni mo máa ń rántí. Ṣé lóòótọ́? Ṣọlá, mo tún ti dé o. Sà, ẹ jọ̀ọ́, sà, ẹ ṣáà rí pé ìta la wà nígbà náà kọ́. Ó yá, dọ̀bálẹ̀. Sà, ẹ jábọ̀.
Yes sir, excuse me sir. Kí ló ṣẹlẹ̀? Ó tó wẹ̀ àbí? Ó tó mi sir. Yes sir. Sir, ẹ ti má jẹ́ kójú òní. Sir, ẹ ti jẹ́ kójú ọ̀la. Rárá, òní ni kò yí padà. Ṣọlá, ṣé o fọwọ́ kàn mí? Rárá o, láti bo síbo. Bọ́ọ̀bá tó bẹ̀, ó yá, mo ní kó fara hàn. Bọ́ọ̀bá tó bẹ̀, mo ní kó fara hàn. Bọ́ọ̀bá tó bẹ̀, mo ní kó fara hàn. Ṣọlá, orí rẹ̀ burú ni, ó ti à ń fà mí létí. Bàbá, èmi kọ́. Ọ̀rọ̀ náà ti yé mi. Ó yá, bá a fẹ́ mọ lójú, kedere ló máa ń rìnà. Èyí tá a bá fẹ́, báyìí ló ń wò. Ó yá, fara hàn. Ṣọlá, ó sọ fún mi tẹ́lẹ̀ wípé ó fi rìngbọ̀n báyìí ní bá ti múra. Àmọ́ ṣá, kò sí ìyọnu. Ọ̀rọ̀ tó bá kòkè tó bá tún kọlẹ̀ ó níbi àgbésí. Wo jẹ́ ń délé náà. Dúró mẹ́, má ì tí ì lọ. Wo ìwọ náà o ní láti gbẹ̀kún ẹ. Yé ọ̀rọ̀ rẹ o, mo dáràn o. Ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ń gbà, ẹ má jẹ́ ń gbà. Kí ló dẹ̀ ṣe ẹ́ tó dẹ̀ ń ṣojo? Kí ló ṣe ẹ́ tó dẹ̀ ń pọ̀ báyìí? Ṣebí wọ́n ní ọmọ awo kan kì í ṣojo. Yes sir, bẹ́ẹ̀ ni sà. Yes sir, àmọ́ mi ò sí ìdìbùdù ni sà, mi ò sí ìdìbùdù ni. Wo wẹ́dà wà in the mood àbó sí in the mood. Ó yá dọ̀bálẹ̀. Mo dáràn o, ẹ mọ̀ jẹ́ dọ̀bálẹ̀, mo dáràn o. Mo ní kò dọ̀bálẹ̀. Ẹ̀yin gba irúmọlẹ̀ níbo lójú yín wá? Ṣàngó Ògún Ọbàtálá, ẹ̀yin dá, mo dáràn o, mo dáràn o. Dákẹ́, má pariwo. Ṣebí wọ́n ní wíwo báyìí lẹ́nu awo wo. Mi ò pariwo sá, àbí mo pariwo ni, mi ò pariwo. Ṣọlá, èyí tó ṣe yóò dá Ṣọlá. Bàbá, èyí náà fara mọ́ bí mo ṣe máa ń jẹ́ nìyẹn, Ifá gbà mí, Ọ̀rúnmìlà gbà mí. 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 Ó yá dọ̀bálẹ̀. Mo dáràn o. Bàbá ẹ dúró, bá mi nílé.
kò ní láti gbẹ̀bùn ẹ kó tó máa lọ. Ó yá wá níbí. Mo dáràn tèmi bá mi. Ó yá dọ̀bálẹ̀. Mo dáràn o. Yé. My brother, ǹjẹ́ ẹ mọ̀ pé ó dára gan ni láti máa gbóná fún Ọlọ́run ní gbogbo ìgbà when the devil sees that you are hot ó máa sádàlú wọn ti ẹ̀mí dá. In fact, I am a living testimony ní gbogbo òru ni mo máa ń gbàdúrà. Wow, ẹ kú iṣẹ́ Olúwa sà. Ìyẹn tún kéré. My brother, in fact, I go on marathon fasting. Like 7 days, 21, 40 days, 70 days. Bẹ́ẹ̀ lọ. Ó ń ṣe èrè ni, orí ẹ̀ burú ni. Ẹ máa wo bí ó ṣe rán lù mí. Kó má tiẹ̀ jẹ́ pé ó ti kó Ẹ̀bólà. Rárá sà, mi ò kó Ẹ̀bólà. Èyí tó lé mi, ó ju Ẹ̀bólà lọ. Kí ló ń lé ẹ? Iye sà, òmíràn kan ni lórí ìlú báyìí. Ló lù mí ní gbogbo ìgbà. Ṣé yẹn ni? Wò mí ṣáà máa dúpẹ́ lọ́wọ́ orí ẹ nítorí pé mo ti bá olùgbèjà pàdé. Pásítọ̀ tẹ́ ń wò yìí, pásítọ̀ ni wọ́n ń pè wọ́n ṣẹ̀ṣẹ̀ parí àwẹ̀ 90 days àbí wọ́n parọ́ ní sà. Ẹ parọ́ ti the glory of God. In fact, òkú títí ọ̀hún jíde rí. Dádì ẹ̀gbà mi, ẹ má jẹ́ kó pa mí, ẹ má jẹ́ kí n kú báyìí. Oh, my brother, fọkàn balẹ̀. Oh, you have nothing to fear. What kind of nonsense? I decree. Oh, yeah, kneel down. Pastor, ó mà kúnlẹ̀. Wo mi ò tí ì perform lè brakadaba káì. Wo eruku yọ lára mi tó bá farakàn mi farakàn náà súnmẹ́yìn já sanda. Pastor, ó mà ti ń nìde. Wo fọkàn balẹ̀ fara ẹ balẹ̀ ó ní láti jẹ́ wípé ó fẹ́ wá bẹ́ẹ̀ ni. Ó yá súnmọ́ ajú kó lè gbẹ̀bẹ̀ súnmọ́ ajú kó lè gbẹ̀. Mo wà ókè báyìí sá, mo ní kó súnmọ́ ajú. Àní mo wà ókè báyìí sá. Ó dàbí ẹni pé ó fẹ́ lágídí àbí ó dàbí ẹni pé ó fẹ́ máa bá mi lágídí tí n bá gbé ẹsẹ̀ nìkan. Ẹ fi mí lẹ̀ tí n bá gbé ẹsẹ̀ ẹ fi mí lẹ̀ sá. You wo ìwọ ló ń pè ìwọ rárá sá ẹ̀yin ló ń pè mo ní wọ́n ló ń pè ó yá bọ́ síwájú ẹ̀. You, I say you. Daddy, alẹ́ yìí ló ń pèsè alẹ́ yìí ló ń pè mo ní wọ́n ló ń pè bọ́ síwájú ẹ̀. You. Ọ̀rọ̀ rẹ o. Ẹ gbà mí o. Irú kíre o. Mo dáràn o ẹ̀yin ogun ọ̀run níbo lójú yín wá. Ó yá dọ̀bálẹ̀. Ẹ má wò mí níran mo dáràn o. Bravo! Olúwa o! Bravo ẹ̀dìdé bravo! Olúwa o! Jésù olùgbàlà! Bravo ẹ̀dìdé! Ọmọ ìlàjẹ́ pé! Bravo ẹ̀ ti kú báyìí! Rárá o, mi ò kú, mo dákú ni. Ẹ̀dìdé náà! Bravo ẹ̀dìdé náà! Ẹ̀dìdé! Ṣé o ti lọ? Ó ti lọ náà Bravo ẹ̀! Wo ọ̀nà bolúgbà! Bravo ẹ̀ dúró! Bá mi nílé ní my brother! Ayé ò ní bàjẹ́! Bá mi nílé! Bravo ọ̀nà bẹ̀rẹ̀ ló gbẹ! Ọ̀nà bí kẹ̀! Bravo ẹ̀ dúró! Fẹ́mi! Ta nìyẹn? Èmi ni jàre! Olúwa o ṣé o! Bàbá o ṣé o!
Gabriel ṣé wípé o ti ríṣẹ́ 1 million lóṣù kan 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 ọ̀rẹ́ mi o máa fún mi nínú 1 million rárá o mi ò fún ẹ o ní láti fún mi nínú 1 million àníṣe rárá mi ò fún ẹ ọ̀rẹ́ mi náà o ní láti fún mi nínú 1 million mo níṣẹ́ mi ò ní fún ẹ àníwá fún mi nínú 1 million ọ̀rẹ́ mi eré ni mò ń ṣe o mo máa fún ẹ mo máa fún ẹ mo máa fún ẹ mo máa fún ẹ. Fẹ́mi you are mad Kim I am not mad what I say you are mad Nara say I'm not mad wò mí má bá mi jiyàn iná ń jó lórí ẹ rárá o kò síná níbẹ̀ Fẹ́mi mo máa bọ́ṣọ rárá o má mà bọ́ṣọ wò mo máa bọ́ṣọ mo dáràn ẹ gbà mí o 1 million lóṣù kan 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 1 million lóṣù kan. Báwo ni mathematics exam ẹ wo mo bá jẹ́ mo mọ̀ jù gbogbo ẹ̀ ni mo ṣe pátápátá ìwọ ń kọ́ èmi náà try ọkọ̀ jẹ́ pé ẹyọ kan péré ni mi ò ṣe. So síbí. Sà lójú títì Wọ́n ní kò sùn. ẹjọ́ lójú títì Ṣọlá let's go now wo Samuel mo fẹ́ sáré sùn díẹ̀ lójú títì ṣó wà ókè ṣá dídí náà wo má jẹ́ dídí wo wọ́n nà mí ó jẹ́ dídí náà wo mi ò ní dìde o wò mí tí mo bá dìde wọ́n nà mí wọ́n fẹ́ pa mí mi ò ní dìde ó dẹ̀bi ẹni pé màá lọ gbé dádì. dádì ta ni yẹn èmi ni dádì o ṣé kò sí dádì Gabriel ni kí ló ṣe Gabriel bá mi sọ̀rọ̀ kí ló ṣe Gabriel dádì ó dàbí ẹni pé ó ti yá wèrè orí mi ẹlẹ́dàá mi mo dáràn wò ó yá lọ síbẹ̀ mo dáràn jálọ dádì ẹ dúró kí ló tún ṣẹlẹ̀ dádì Ṣọlá ni kí ló ṣe Ṣọlá dádì kò yé mi o níṣẹ́ ni ó kàn dédé sùn sí títì mo dáràn orí mi ẹlẹ́dàá mi ọ̀rọ̀ rẹ o ọmọ méjì at the same time ó yá díẹ̀ lọ síbẹ̀ jẹ́la dádì èmi ní kẹ̀tẹ̀lé dádì èmi ní kẹ̀tẹ̀lé dádì èmi ní kẹ̀tẹ̀lé 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 òtítọ́ ẹgbẹ́ nu yín dákẹ́ ẹgbẹ́ nu yín sàn èjì jẹ́jẹ̀lé ẹ̀yin olóṣù méjì ó yá ìwọ nìṣó. 1 million lóṣù kan 1 million lóṣù kan 1 million lóṣù kan 1 million
lójú títì sà òmíràn kan ni ẹ dìde jáde lẹ́yìn kì í ṣọmọdé ẹ dìde jáde rárá o rárá sà mi ò dìde mi ò ní dìde tí mo bá dìde wọ́n nà mí wọ́n fẹ́ pa mí ìdí mi àpàyà mi ò ní dìde my brother ẹ wo ẹ fọkàn yín balẹ̀ níwọ̀n ìgbà tí mo wà níbí kò sẹ́ni dáná yìí ṣé lóòótọ́ kí n dìde ẹ dìde kò sí wàhálà ẹ dìde. My brother ẹ dúró náà kí ni lè tí mò ń wò lọ́wọ́ yín yìí báìbù ni ǹjẹ́ ẹ tiẹ̀ máa ń kà á kí n má parọ́ mi ò kí ń kà á ẹ bọ̀rọ̀ jẹ́ ṣí o mọ̀ pé inú ẹ̀ ní agbára wà ní àwọn tẹ nílò láti fi bá òmíràn jà inú ẹ̀ ló wà náà àmọ́ ṣá kẹ́ ẹ tó lè máa lò wọ́n ẹ gbọ́dọ̀ gba Jésù ní Olúwa àti olùgbàlà yín pásítọ̀ ẹ wo mo ti ṣe tó o in fact mo ti rẹ́dì sà ló bá tán lè bá dà ṣẹ́gun ó yá ẹ kúnlẹ̀. Shola begins to deep into the word of God because he now knows that he could conquer the giant through the word. Shola bẹ̀rẹ̀ sí ní ka ọ̀rọ̀ Ọlọ́run nítorí pé ó ti mọ̀ báyìí wípé ọ̀rọ̀ Ọlọ́run ló ń fi lè ṣẹ́gun mìíràn. Shola, mo tún ti dé o láti wá jẹ níyà and mind you ẹgbà ọ̀tẹ̀ yìí ẹgbà tuntun ni ó yá farabalẹ̀ kó dọ̀bálẹ̀ kí n jẹ níyà. Rárá o not me kì í ṣe èmi rárá wò mí ara kì í ṣe èmi ni wàá náà aṣọ àti kọ́ wípé bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó di ẹ̀dá tuntun ohun àtijọ́ ti kọjá sì wò ó wọ́n sì di tuntun Ṣọlá àtijọ́ ló máa ń nà lẹ́gba Ṣọlá àtijọ́ ló máa ń fìyà jẹ. Ṣọlá ta ló kọ́ ẹ òun sọ̀rọ̀ jáde fún mi láti inú Bíbélì ó yá sọ fún mi níbo níbẹ̀ yẹn wà nínú Bíbélì. It is in the book of 2 Corinthians chapter 5 verse 17. Ó mà gbà ó gbà kẹ́ ó yá ó ti gbòmìnira ó gbúdọ̀ jẹgbà ẹ. Ṣé wo gbọ́ ni ó gbọ́ ohun tí Bíbélì sọ ni kí ló sọ? Ó ní pé tí ọmọ bá sọ mí di òmìnira èmi yóò di òmìnira nítòótọ́. Ó tún sọ̀rọ̀ jáde fún mi láti inú Bíbélì ó yẹ sọ fún mi níbo níbẹ̀ yẹn wà nínú Bíbélì. It's in the book of John chapter 8 verse 36. Ó tún gbà kò sí wàhálà níwọ̀n ìgbà tó jẹ́ pé àwa ni alágbára jùlọ ní gbogbo ayé yìí nítorí náà o ní láti gbọ́ nǹkan tí mo bá ń sọ ni ó yá dọ̀bálẹ̀. Rárá o Bíbélì ò sọ fún mi bẹ́ẹ̀ pé ìwọ ló lágbára jù ó gbóhùn tó sọ ni ó ní ẹni tó ń gbé inú mi ó lágbára ju ẹni tó ń gbé inú ayé lọ. Ó dáná ó yá tó sọ fún mi níbo níbẹ̀ yẹn wà nínú Bíbélì. It's in the book of John 1 John chapter 4 verse 4. Ó tún gbà kò sí wàhálà ṣebí Bíbélì náà ló sọ pé ẹrú ẹni tí ẹ̀yin ń gbọ́ tirẹ̀ ni ẹ̀yin ṣe níwọ̀n ìgbà tó jẹ́ pé tèmi ló ń gbọ́ o ní láti gbọ́ tèmi ni o ní láti dọ̀bálẹ̀ ni. Ó ti tó ìwọ náà sọ fún mi níbo níbẹ̀ yẹn wà nínú Bíbélì. Ó fẹ́ sápá mi lórí o ó fẹ́ sápá mi lórí wo Ṣọlá jẹ́ndélé mò ń bọ̀ jẹ́ndélé. Rárá ìwọ náà padà wá o ní láti gbàgbọ́ ẹ. Ṣọlá ó ṣàmọ̀ pé ọ̀rẹ́ mi ní ẹ jẹ́ndélé náà. Mo ní kó dúró o gbúdọ̀ lọ ó yá fún mi ní ẹgbàá owó ẹ. Kí ló fẹ́ fi ṣe? Mo ní kó fún mi lẹ́gbàá owó ẹ. Kí ló fẹ́ fi ṣe? Èmi náà fẹ́ fi nà ẹ́ ni. Ṣọlá má ṣe bẹ́ẹ̀ Ṣọlá. Ṣọlá ayé ò ní bàjẹ́. Ṣọlá má ṣe bẹ́ẹ̀. Kí ló ṣe é tó de wà ń gbọ̀ báyìí? Ṣọlá ara mi ò yá ni mo ní bà ní Ṣọlá. Wo fún mi lẹ́gbàá owó ẹ mo ní kó fún mi lẹ́gbàá owó ẹ. Ṣọlá má jẹun fún ẹjọ́.
mo ní kó fún mi lẹ́gbàá ọwọ́ ẹ̀. Ó yá ìwọ náà dọ̀bálẹ̀ mo ní kó dọ̀bálẹ̀. Ṣọlá mo dáràn o. Yéé. Ìṣẹ́yá ogun ọ̀rẹ́ ti mí lẹ́yìn ìṣẹ́yá o. Ìṣẹ́yá ogun ọ̀rẹ́ ti mí lẹ́yìn ìṣẹ́yá o. 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 Pastor, ẹ tètè, ẹ máa bọ̀, wò ó, fàárẹ̀ balẹ̀, ẹ̀yin ọmọ ẹ̀mí, ẹ gbọ́ ìkìlọ̀, ẹ wò ó, ẹ gbúdọ̀ díjú o, bí ẹ bá ṣe ń gbàdúrà, tí ẹ bá ti díjú, tí yín bá yín nìyẹn o. Sanda kai, ai. Calm down, Sister Rebecca. Rebecca, wọ́n ti lọ́tọ̀, jẹ́ kí a tú ìránṣẹ́ yìí sílẹ̀. Pásítọ̀, rárá o, ẹ jẹ́ kí ó lọ́tọ̀, ó ní láti lọ́tọ̀. Sister Rebecca, ẹ máa ń lọ. Wo, my brother, ìwọ ṣaragírí. Wò mí, a nílò láti tú ìránṣẹ́ yìí sílẹ̀. Oh, Pastor, no problem. Ìṣẹ́yẹ báyìí. Ó yá, ẹ̀mí wèrè. Ó yá, jáde. Ó yá, ẹ̀mí wèrè. Ó yá, jáde. Ó yá, ẹ̀mí wèrè. Ó yá, jáde. Mr. Manu, ẹ̀mí wèrè, ó yẹ come on. Number one, ó yá, ẹ̀mí wèrè, ó yẹ come on. Number two, ẹ̀mí wèrè, ó yẹ come on. Don't fall down. I don't tell you. See my own identity. What's your own? My own identity. What's your own? Don't fall down. I don't tell you. Don't see my own identity. What's your own? Ewo, Chineke. Ewo, Titi. Ewo, Egami. Ewo. Bimisile jere. Ori e buru ni wo. Kotuko da kemi jao. Bimisile. Kotuko da kemi jao. Kotuko da kemi jao.
ṣe mí. Orin ayọ̀ Kí ló ṣe mí? Fẹ́mi. Ṣáàjì ká máa dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ àti lọ́wọ́ Ọlọ́run. Ìjà dópin, ogun ti tán, Olùgbàlà jagun mọ́lú. Ó ti tó my brother. Ẹ máa dúpẹ́ nítorí pé Ọlọ́run ti bá yín lé Sátánì tó ń fọ̀n sínú ayé yín jìnnà. Ẹ máa dúpẹ́, ẹ máa yọ̀. Ṣùgbọ́n ní báyìí o, fún ìṣẹ́gun yín láti pé ẹ ní láti fi ayé yín fún Jésù. Ẹ ní láti gbà á gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà yín. Pastor, kí ni mo tún wá? I am ready. Mo ti ṣetán o. Ìgbà mi ti dé, èmi nire kan nílé wa. Àsìkò mi ti dé, Ọlọ́run ti kọjú ire sí mi. Àsìkò ẹ̀gán parí, ire di púpọ̀ láyé mi. Ẹ ṣeun olùràpadà, ẹ ṣé.